Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́ládé Akéwì TV. Gbogbo yín pátápátá ni mo kí yín tẹ̀sọ̀tẹ̀sọ̀, mo kí yín tológun, mo kí yín ní gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni Ọlọ́ládé, ọmọ ọ̀dọ̀ àgbà tí ò sì pé ránṣẹ́. Pátákó ẹ̀sìn ọ̀nà ọmọ ni mí tí ń tajá lẹ́nu, èmi ni Olúkòǹdó ọmọ tí ń kọhùn sí tí ọmọ aláìgbọ́ràn. Mo rí fọ́nrán fídíò kan tí mo sì fẹ́ fi ṣọwọ́ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá nílé lóko lẹ́yìn òde, tí mo fẹ́ jẹ́ kí gbogbo wa náà gbọ́ ohun tí wọ́n sọ nínú fọ́nrán fídíò náà. Wọ́n sọ báyìí pé Olúwo ti ẹsẹ̀ bọ́ sokoto ìjà pẹ̀lú ọba adeyeye ẹni ìtàn ojaja fìdí ọ̀tẹ̀ jalẹ̀. So tí mo ṣe rí bí arákùnrin náà ṣe ṣàlàyé nínú fídíò tí wọ́n ṣe, mo wá ní kí n share fídíò náà pẹ̀lú yín kẹ́yìn náà gbọ́ ohun tó ṣẹlẹ̀, kẹ́yìn náà gbọ́ àlàyé tí arákùnrin náà sọ. Ẹ má gbàgbé láti bá mi share fídíò yìí, kẹ́ bá mi like, kẹ́ bá mi comment. Ó pẹ́ tí inú ti ń bí Olúwo ìlú Ìwó, ọba Rashidi Adéwálé Àkànbí sí Ọọ̀ni ọba Adeyeye ẹni ìtàn Ògúnwùsì. Ìbínú náà pọ̀, ṣùgbọ́n ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 22 oṣù kẹta 2025 tá a wà yìí, Olúwo sọ ohun tó ń bí nínú gan-an. Ó ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ fẹ́ bà tòun jẹ́, ó fẹ́ kí wọ́n yọ òun nípò ọba, bẹ́ẹ̀ òun gan lòun fi jọba torí òun lòun ràn án lọ́wọ́ tó fi jọba. Àmọ́ lẹ́yìn tí òun ràn án lọ́wọ́ tán tó jẹ Ọọ̀ni tán, òun gan ló wá ń bá òun ṣọ̀tá tó sì fẹ́ lé òun lọ. Kò sẹ́ni tó gbọ́dọ̀ náà tí kò ṣe ní kàyéfì. Ohun tó sì fà á kò ju pé bí ọdún 2024 tó kọjá ní ti ń lọ sópin, nínú oṣù kẹwàá ọdún náà fídíò kan jáde níbi tí Ọọ̀ni ti sọ pé òun lọ sí ààfin Olúwo níjọ́ kan o, ṣùgbọ́n níṣe ni Olúwo lé òun bí ajá. Torí ẹ̀ lòun sì ṣe mọ ìwọ̀n ara òun tóun kò ní súnmọ́ sàkáání ibi tí ọba náà bá wà, torí ẹni tí ò bá fẹ́ ni àlọ́kùnrán, àti pé àájò àṣejù ní bá ìwọ lòun ṣe mí wá. Ọọ̀ni lòun fi Olúwo sáàyè ẹ kí kálukú dúró síwájú ìta ilé bàbá rẹ̀. Nígbà tí Ọọ̀ni sọ bẹ́ẹ̀, kò sẹ́ni tó mọ̀ pé ọ̀rọ̀ tó wà níbẹ̀ náà le tó báyìí, àfi nígbà tí ọba Àkànbí sọ báyìí lọ́jọ́ sátidé. Ọba náà ní 2015 ọ̀rẹ́ mi kan ló pè mí, Akin Dáúdù, ọ̀rẹ́ ọmọọba Adéyẹyè Ògúnwùsì náà ni, kò tí ì di Ọọ̀ni nígbà yẹn. Òun ló sọ fún mi pé ọmọọba Ògúnwùsì fẹ́ bá mi sọ̀rọ̀, pé ó wà lórí fóònù pẹ̀lú òun nítorí ó fẹ́ ìrànlọ́wọ́ mi láti lè di Ọọ̀ni. Mo mọ òun náà o, kì í ṣe pé mi ò mọ̀, àmọ́ ẹ̀gbọ́n ẹ̀ Túnjí Ògúnwùsì lèmi àti ẹ̀ jọ jẹ́ ọ̀rẹ́ nítorí ẹgbẹ́ ni wá. Èmi àti Túnjí Ògúnwùsì tí à ń pè ní Dòdò gba bí ọdún 8 lọ́wọ́ Adéyẹyè tó wá di Ọọ̀ni yìí. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ àti ọ̀rẹ́, Túnjí ni mo kọ́kọ́ pè nígbà tí ipò ọba ṣí sílẹ̀ nílé Ifẹ̀. Mo pè é pé kó jẹ́ kí n ran òun lọ́wọ́ kí òun lè dọba, àmọ́ kò ka ọ̀rọ̀ mi sípẹ̀, ó fojú kéré mi. Lẹ́yìn tí ẹ̀ ní Akin Dáúdù tó bá mi sọ̀rọ̀ tí mo dẹ̀ fi gbà pé káríra. Ìgbà yẹn náà la sì fi jọ sọ̀rọ̀ tí Adéyẹyè sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí i nígbà náà. Ohun Adéyẹyè Ògúnwùsì sọ fún mi pé gbogbo àwọn èèyàn pátá ni wọ́n ti gbà títí dórí Arẹ́gbẹ́ṣọlá, wọ́n ti gbà pé kí òun di Ọọ̀ni. Àmọ́ àwọn ẹjọ́ kan wà ní kóòtù tí àwọn tí inú wọn ò dùn sí tí wọ́n pe òun, tí wọ́n bá sì dá àwọn ẹjọ́ náà òun lè má dọba o. Mo ní ṣe gbogbo ohun tó ń yọ lẹ́nu náà nìyẹn. Òun náà sì ní kò sí ohun tó ń dààmú òun jù bẹ́ẹ̀ lọ. Níbẹ̀ náà ni mo sì sọ fún un pé tó bá jẹ́ ìwọ̀nba ohun tó ń yọ lẹ́nu nìyẹn o, ó ti di Ọọ̀ni nìyẹn. Lójú ẹ̀ níbẹ̀ náà ni mo ti pe àwọn tí mo mọ̀, ìyẹn àwọn tí wọ́n wà nídìí ẹjọ́ yẹn ni o. Lọ́jọ́ Ẹtì Friday ni wọ́n wá padà dájọ́ yẹn. Àmọ́ níbi tá a bọ́rọ̀ dé, ọjọ́ kejì ẹ̀ ní sátidé ọjọ́ àbámẹ́ta ni Adéyẹyè di Ọọ̀ni. Kó tó di pé èmi jọba ni mo ti ṣe gbogbo eléyìí fún o. Èmi kì í ṣe ẹni tó mọ tara ẹnìkan. Àmọ́ kò pẹ́ lẹ́yìn tí ẹ̀jọ́ Ọlọ́run lo àwọn èèyàn yẹn kan náà fún mi tí èmi náà sì di Olúwo tìlú Ìwó. Àmọ́ sí ìyàlẹ́nu mi, ẹni tí èmi ràn lọ́wọ́ láti di ọba, òun ló kù tó wá ṣe tánà dí mi o, tó ń wá ìṣubú mi ní gbogbo ọ̀nà.
òun ló wà nídìí ẹ̀ tí wọ́n fi lé mi kúrò nínú ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun fún odidi oṣù 6. àwọn ọba kan ló ń lò lágbègbè mi níwò ń bí níwájú gómìnà ló ṣe gbéjà kò mí lóṣù tó kọjá yìí tó ní mò ń bá àwọn ẹlẹ́sìn àbáláyé jà. ó wà lára àwọn tí wọ́n jẹ́ kí ìyàwó mi Canada kọ̀yìn sí mi tó fi lọ. ó sàn wá gbogbo ọ̀nà kí wọ́n yọ mí kúrò nípò ọba yìí. ṣùgbọ́n o àlá tí ò lè ṣẹ nìyẹn. kò sẹ́ni tó lè yọ mí nípò Olúwo. kò dẹ̀ sẹ́ni tó lè pa mí torí igbálà pa kì í pàwo. kò sẹ́ni tó lè fà mí wálẹ̀. àfi tí kì í bá ṣe èmi ni mo ràn án lọ́wọ́ tó fi di Ọọ̀ni lókù. báyìí ni Olúwo ń tu bí ejò tó sì ń sọ wípé kò sí kinní kan tí yóò ṣèwọ̀n nítorí ipa pàtàkì tí òun kò fi bò rárá o pé òun ti bá Ọọ̀ni wọ ṣòkòtò ìjà bí ààyè ẹ̀ bá sì yọ sílẹ̀ òun yóò fojú kábíyèsí náà rí màbo. ṣùgbọ́n bí ọ̀rọ̀ náà ti wúwo tó lójú àwọn èèyàn lójú Ọọ̀ni àti àwọn èèyàn tiẹ̀ ìlérí akọ aláǹgbá lásán ni ṣé yóò forí sọ ògiri ni. Ọọ̀ni kò tilẹ̀ sọ̀rọ̀. akọ̀wé ìròyìn ẹ̀ Moses Ọláfárẹ́ ló ṣàlàyé ohun tí Ọọ̀ni ń rò lọ́kàn. ó ní Ọọ̀ni kò lè fèsì sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí kì í ṣe òní kì í ṣe àná tí Olúwo ti ń ro irú àwọn ẹjọ́ ẹ̀bi tí kò lẹ́sẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ kiri. kò sí ìdí pàtàkì kan láti fún un lésì. níbi tí Ọọ̀ni forí ọ̀rọ̀ náà tì sí nìyẹn. àmọ́ ìwádìí fi hàn pé kì í ṣe pé ìjà náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ohun tó ti wà nílẹ̀ tipẹ́ díẹ̀ ni. ó kàn jẹ́ àsìkò tó fẹjú rèé ni. bẹ́ẹ̀ nígbà tí Ọọ̀ni kọ́kọ́ jọba ọ̀kan nínú àwọn tó máa ń gbèjà ipò Ọọ̀ni nílẹ̀ Yorùbá ní Ọba Àkànbí ń ṣe. nítorí lásìkò kan táwọn èèyàn ìlú Ìbíní bẹ̀rẹ̀ sí bínú sí Aláké ilẹ̀ Ẹ̀gbá ní 2016 nígbà tí Aláké sọ pé ipò kẹta ni Ọba Ìbíní wà nínú àwọn ọba ilẹ̀ Yorùbá. táwọn náà fèsì padà pé àwọn kò gba Ọọ̀ni ní aṣáájú tàwọn nítorí nínú igbó kan lọ́dọ̀ àwọn ni Odùduwà ti sá jáde nígbà tó ṣẹ̀ tí wọ́n dájọ́ ikú fún un kó tó yọ sílé Ifẹ̀. Olúwo jáde nígbà náà pé ọ̀rọ̀ tí Aláké Gbádébọ̀ sọ ọ̀rọ̀ gidi ni pé kí wọ́n má fi Ọọ̀ni wọ́lẹ̀ nítorí òun ni olórí gbogbo wa ní ilẹ̀ Yorùbá. gbogbo èèyàn ló ní Olúwo ṣe dáadáa àti pé Olúwo yóò máa gbèjà Ọọ̀ni títí ayé ni àfi bí nǹkan ṣe yípadà bìrí. nǹkan yípadà níbẹ̀rẹ̀ 2018 níbi ìpàdé àwọn lọ́balọ́ba kan tí wọ́n ṣe ní ìlú Port Harcourt ìpínlẹ̀ Rivers. àwọn ọba ilẹ̀ Yorùbá kan tẹ̀lé Ọọ̀ni lọ síbẹ̀ torí òun ni alága kejì fún ẹgbẹ́ wọn. ṣé alága méjì ní ẹgbẹ́ àwọn ọba àpapọ̀ ní Nàìjíríà yìí ni. àwọn ọba tó tẹ̀lé Ọọ̀ni lọ kò yéé dúró lẹ́yìn ẹ̀ tí wọ́n sì ń fi hàn bí aṣáájú wọn. àmọ́ Olúwo joyè àgùnfọn ní tirẹ̀ àgùnfọn tí kò forí balẹ̀ fẹ́nìkan. kò fẹ́ kẹ́nìkan mọ̀ pé Ọọ̀ni lòún bá wá. ó fẹ́ fi ara tiẹ̀ hàn bí ọba ńlá kan láàyè ara ẹ̀ ní. nígbà tí pàdé fẹ́ parí tí wọ́n ní kí Ọọ̀ni wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá. Ọọ̀ni lọ ó sì dúpẹ́. àmọ́ nígbà tó ń padà bọ̀ sórí ìjókòó ẹ̀ Olúwo ti wà lójú ọ̀nà. ó ń bá mínísítà kan tí ààrẹ Buhari rán wá síbi ìpàdé náà sọ̀rọ̀. ó sì tún ya fọ́tò pẹ̀lú àwọn míì. ó sì ṣe bí ẹni pé òun kò rí Ọọ̀ni. nígbà tí Ọọ̀ni dúró díẹ̀ tí Olúwo ò kúrò lọ́nà láwọn ẹ̀ṣọ́ Ọọ̀ni bá rọ́ dànù kúrò níbẹ̀ ni wọ́n bá fi kọjá lọ. òun ni Olúwo bá kọ̀wé jáde níjọ́ kejì pé Ọọ̀ni ló ní kí àwọn ọmọ ẹ̀rọ òun dànù. nítorí eléyìí ni Olúwo ṣe sọ̀rọ̀ kàṣàkàṣà sí Ọọ̀ni tó sì ṣàlàyé pé gbọ́ngbọ́n kan kò ju gbọ́ngbọ́n míì lọ o kò sì sí bí ọ̀bọ ṣe ṣe orí tí nàkí pàápàá ò ṣe. ọba lòun ọba náà lọ ní. Olúwo ní gbogbo gìràgìrà tí Ọọ̀ni máa ń ṣe kiri pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ tó ń tẹ̀lé yẹn kì í ṣe ohun tó dáa nítorí kì í ṣe kí ọba máa dẹ́rù ba àwọn aráàlú àti àwọn èèyàn ẹ̀. kí ọba jẹ́ ọ̀rẹ́ àwọn aráàlú ẹ̀ ló dáa. ohun tó sì ń sọ nígbà náà ni pé nítorí pé àwọn ẹ̀ṣọ́ Ọọ̀ni rọ́ òun dànù kì í ṣe irú àwọn ẹ̀ṣọ́ tó yẹ kí Ọọ̀ni máa kó kiri nìyẹn. ó sọ̀rọ̀ sí Ọọ̀ni débi pé àwọn olóyè ìlú Ìwó lòdì sí. kódà olóyè Abíọ́lá Ògúndòkun gbé ìwé jáde tó sọ pé kí Ọọ̀ni jọ̀wọ́ kó foríjì ọba náà. ìyẹn Olúwo ó ní kò mọ ohun tó ń ṣe ni. ó ní Ọọ̀ni kì í ṣe ẹni tí Olúwo gbọ́dọ̀ rí fín nítorí bàbá ló jẹ́ sí i. àmọ́ inú Olúwo kò dùn.
ọ̀rọ̀ náà sì túbọ̀ burú sí i nígbà táwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun lé ọba Àkànbí dànù fún odidi oṣù 6 tí wọ́n ní àwọn kò gbọ́dọ̀ rí nítòsí àwọn. Olúwo nígbàgbọ́ pé Ọọ̀ni ló jẹ́ kí wọ́n lé òun dànù bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà kì í ṣe bó ti ṣẹlẹ̀ nìyẹn. Olúwo fúnra ẹ̀ ló fọwọ́ nàgà mú ìṣòro lókè. Ọ̀rọ̀ ìjà ilẹ̀ ló kó wàhálà bá ọba Àkànbí, ìyẹn láàrin òun àti àwọn ọba tó wà lágbègbè rẹ̀. Olúwo ló pàṣẹ fáwọn ọba yìí pé ilẹ̀ yòówù tí wọ́n bá tà nílùú wọn àfi kí wọ́n wá sí ààfin òun láti gba rìsíìtì ilẹ̀ náà, nítorí òun gbọ́dọ̀ mọ ilẹ̀ tí wọ́n tà níbẹ̀. Àwọn ọba wọ̀nyí ní irú eléyìí kò máa ṣẹlẹ̀ rí, nítorí àwọn làwọn ní ìlú àwọn àti gbogbo ilẹ̀ tó wà níbẹ̀. Ọ̀rọ̀ náà ló di wàhálà ní gómìnà bá ní kí olórí ọlọ́pàá àdúgbò náà bá òun wádìí ẹ̀ kó sì wo bí wọ́n ṣe lè yanjú ẹ̀ pátápátá. Ni wọ́n bá fìpàdé sí ọ́fíìsì ọlọ́pàá tó ga jùlọ yìí o, ìyẹn AIG Bashiru Makama. Níbẹ̀ lọ̀rọ̀ ti ṣe bí ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn ọba tí wọ́n jókòó nípàdé agbòòwú ti Ọ̀gbáàgbá, ọba Síkírù Akínrọ́pò, ti sọ̀rọ̀ lọ́nà tí kò tẹ́ Olúwo lọ́rùn. Òun ló bá ya bo bàbá àgbàlagbà náà bí ìgbà tí ẹ̀bìtì bá kí mọ́ pìrì. Òun lolúwo bá kó bítì ń tààrà fún bàbá oníbàbá, kò tiẹ̀ bẹ̀rù pé kábíyèsí lòun náà. Ó kó lílù gidi fún un, ìgbájú ìgbámú, irú èyí tí kẹríkẹrí yìí bá ròde. Ọlọ́run ṣe lójú àwọn ọba míì tí wọ́n wà níbẹ̀ ni. Ọ̀gá ọlọ́pàá Màkámà náà sì wà níbẹ̀. Ọsibítù ni wọ́n sì gbé ọba Akínrọ́pò lọ́gbẹ̀yìn, bí kò sì jẹ́ wọ́n tètè rọ́ọ̀ṣì ẹ̀ lọ ni nǹkan míì bá ṣẹlẹ̀, nítorí ìfọ́tí oríṣiríṣi tó tọwọ́ Olúwo jáde sí bàbá oníbàbá náà dára. Ọjọ́ 14 oṣù kejì 2020 lélẹ́yìí ṣẹlẹ̀. Nígbà tí ìṣẹ̀lẹ̀ náà sì dé ìjókòó àwọn ọba lọ́jọ́ 21 oṣù kejì 2020 yìí kan náà, wọ́n ní kò sí ṣíṣe kò sí àìṣe, pé ìwòrì kì í rẹ̀ kú, eégún ò gbọ́dọ̀ na babaláwo. Bí eégún bá na babaláwo, kí lewé kókò yìí ṣe? Pẹ̀rẹ̀pẹ̀ lewé kókò ìyá. Wọ́n ní àfi kí wọ́n fìyà jẹ Olúwo, kí wọ́n dá a jókòó sílẹ̀ fúngbà díẹ̀ kan náà, bóyá gbogbo ohun tó ń yọ lẹ́nu yìí yóò kúrò lára ẹ̀. Lóòótọ́ Ọọ̀ni ló ṣe alága ìpàdé náà, àmọ́ ọba Wahab Adédòkun Ọ̀ràngún Ìlá ló kéde pé àwọn ti yọ Olúwo nípàdé àwọn fúngbà kan náà nítorí ohun tó ṣe. Ṣùgbọ́n kàkà kí Olúwo dojú ìjà ọ̀rọ̀ náà kọ Ọ̀ràngún, Ọọ̀ni ló mú sí i. Kí náà kò sì tán nínú ẹ̀ títí tó fi kúkú pariwo síta pé Ọọ̀ni lọ̀tá òun yìí. Wàhálà tó ṣẹlẹ̀ láàrin òun àti ọba tó kù fọ́tí fún yìí kò tí ì lọ nílẹ̀ tí ìjọ̀gbọ̀n míì fi ti dé lọ́rùn Olúwo yìí nìkan. Àwọn ọmọ Ìwó tí wọ́n wà nílùú òyìnbó ni wọ́n kó ara wọn jọ, wọ́n sì gba lọ́ọ̀yà kan pé kó kọ̀wé síjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2020 ni wọ́n kọ̀wé náà. Ohun tí wọ́n sì sọ síbẹ̀ ni pé ọba Àkànbí kò yẹ ní ẹni tó gbọ́dọ̀ wà nípò ọba ìlú àwọn. Wọ́n ní kí wọ́n bá àwọn yọ dànù ní kíákíá ní pàápàá. Nínú lẹ́tà náà ni wọ́n ti sọ pé Olúwo tí wọ́n gbádé fún yìí tẹ̀wọ̀n dé ní o, pé ó ti ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà kó tó di pé ó padà wá sílé, àti pé àwọn ìwà tó hù lọ́hùn-ún tó fi dèrò ẹ̀wọ̀n ìwà ìdójútini gbáà ni. Lẹ́tà náà lè débi pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbìyànjú láti yọ kúrò nípò ọba. Lóòótọ́ wọ́n wádìí ọ̀rọ̀ náà, wọ́n sì rí pé òótọ́ lohun tí àwọn ọmọ ìlú Ìwó tó wà nílùú òyìnbó wọ̀nyí ń sọ. Òun ni ìjọba bá kọ̀wé sí Olúwo. Kọmíṣánná Olúfẹ́mi Àkàndé ní kó wá ṣàlàyé bọ́rọ̀ ti rí fún ìjọba. Nígbà náà ni Olúwo bẹ̀rẹ̀ sí sáré kiri sí ọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ Haúsá, tó sì bẹ̀rẹ̀ sí ariwo pé ìsìláàmù lòun ń ṣe láyé àti lọ́run òun. Bí kò sì jẹ́ ọba náà rin àwọn ìrìn yìí, wọn ìbá yọ nípò lóòótọ́ ni. Àmọ́ kì í ṣe Ọọ̀ni ló kọ̀wé, àwọn ọmọ ìlú Ìwó tó wà nílùú òyìnbó ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n purọ́ mọ́ Olúwo, ohun tó ṣẹlẹ̀ ni wọ́n sọ. Ìyẹn kò tí ì parí nígbà tí wàhálà míì tún wọlé. Lẹ́yìn ọ̀rọ̀ yìí tí Olúwo ti rí i pé kò sọ́nà gidi kan téèyàn lè gbàdé ọ̀rẹ́ àwọn alágbára ilẹ̀ Haúsá, àti pé nígbà tó sì jẹ́ kò sí ohun tí àwọn alágbára wọ̀nyí ń fẹ́ nílẹ̀ Haúsá ju pé kéèyàn máa ṣe ẹ̀sìn ìsìláàmù tàbí kó pe ara ẹ̀ ní mùsùlùmí lọ. Olúwo bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ńlá pẹ̀lú wọn. Ohun tó sì fi bẹ̀rẹ̀ náà ni láti máa sọ pé kò sí kinní kan nídìí ẹ̀sìn àti àṣà Yorùbá.
Islam nìkan lèèyàn gbọ́dọ̀ mọ̀. Ìgbà kan sì wà tó ń fi ẹnu pa pé òun lè di ẹmáyà pàápàá kí òun kúkú jẹ́ aṣojú sultan ní Ìwó. Eléyìí dá wàhálà gidi sílẹ̀ láàrin òun àti àwọn ẹlẹ́sìn àbáláyé. Ọ̀rọ̀ náà kò sì tí ì tán títí dòní yìí, torí lójoojúmọ́ ni wọ́n ń kọlu ara wọn. Nígbà tí Olúwo sì ti lórúkọ nídìí ọ̀rọ̀ ẹ̀sìn yìí, ó kúkú fẹ́ ìyàwó tuntun, ọmọ ìlú Kánò. Ọba náà sì mọ ohun tó ń ṣe. Kó tó dìgbà náà pàápàá ni wàhálà òun àti ìyàwó àtijọ́ ti bẹ̀rẹ̀. Ìyẹn arábìnrin Channel Chin, ẹni tí Olúwo gbé adé kárí ẹ̀ nígbà kan bí ọba obìnrin. Nígbà tí ìjà yóò dé láàrin ọmọbìnrin yìí àti Olúwo, ọba Àkànbí ló fẹ́ pa òun ni, àti pé ó tún ń tẹ̀lé ọkùnrin. Àmọ́ nígbẹ̀yìn ọmọbìnrin yìí ní gbogbo ìgbéyàwó àwọn lórí irọ́ ni o. Ó ní gbogbo bí Olúwo ti ń pariwo pé láti Canada lòun ti fẹ́ òun wá yẹn, ó ní irọ́ gbu ni o. Èkó làwọn méjèèjì ti ríra o. Ọba kan báyìí ló sì ní kí àwọn fẹ́ra. Òun ló fojú àwọn méjèèjì mọ́ra lÉkòó tó fi di pé àwọn di lọ́kọ láya. Bẹ́ẹ̀